ṣé lóòótọ́ ni PDP ti kú pátápátá ni? Ó dájú pé kò sí olólùfẹ́ tàbí ọmọ ẹgbẹ́ òṣèlú PDP kan tí yóò gbọ́ ọ̀rọ̀ tí Ninu sọ nípa ẹgbẹ́ náà tí inú ẹ̀ ò ní bàjẹ́. Sẹ́nẹ́tọ̀ ni Ninu nínú àwọn tó ti lọ sílé ìgbìmọ̀ asòfin kékeré àti ilé ìgbìmọ̀ asòfin àgbà lórúkọ PDP ni. Kódà ó ti du ipò gómìnà ìpínlẹ̀ Kogi lórúkọ ẹgbẹ́ náà rí dáadáa. Yàtọ̀ sí èyí, ọ̀kan nínú àwọn ọmọ orílẹ̀ moróde tí kò gbọ́dọ̀ jẹ́ wọn àwùjọ tì nínú PDP ni. Ìgbà kan sì ti wà tó jẹ́ àti ìbú àti òró kò sí ohun tó lọ nínú ẹgbẹ́ PDP tí Ninu kò mọ̀. Ọ̀kan nínú àwọn tó gbé orúkọ ẹgbẹ́ náà kárí ayé ni. Àmọ́ nígbà tí Ninu wá jókòó sórí ètò tẹlifíṣàn Arise lọ́jọ́ ìṣẹ́gun tósídẹ̀ẹ́ ọjọ́ 9 oṣù kẹsàn-án yìí tó ní PDP ti kú wọ́n sì ti sìnkú ẹ̀. Ọ̀rọ̀ náà kò lè dùn mọ́ àwọn tí wọ́n ń làkàkà láti gbé ẹgbẹ́ náà dìde padà nínú. Àbí bí a ti ṣe ń wí yìí, àwọn aṣáájú ẹgbẹ́ náà ń palẹ̀ mọ́ ìpàdé gbogbogbò wọn lọ́wọ́ tó sì jẹ́ odidi gómìnà ìpínlẹ̀ Adamawa Ahmadu Fintiri ní alága ìgbìmọ̀ tó ń ṣètò ìpàdé náà. Bí a ti ń wí yìí pàápàá, àwọn gómìnà 5 Fintiri ti Adamawa, Bala Muhammad ti Bauchi, Peter Mbalenugun, Adémọ́lá Adélékè lọ́ṣùn, Ṣèyí Mákindé lọ́yọ̀ọ́ ni wọ́n ti pa gbogbo ohun tí wọ́n ń ṣe tì tí wọ́n sì dúró ti alága àtàwọn ọmọ ìgbìmọ̀ apàṣẹ PDP láti rí i pé àwọn dá ẹgbẹ́ náà padà sípò tó dáa. Níbi tí ọ̀rọ̀ náà dá wọn lójú dé, bí wọ́n ti ń nawọ́ kan sí Peter Obi, bẹ́ẹ̀ ni wọ́n nawọ́ kejì sí Goodluck Jonathan pé tí àwọn bá lè rí ẹnìkan nínú àwọn méjèèjì kó wá du ipò ààrẹ ní 2027, ẹgbẹ́ náà yóò ta wàì sókè ni. Àwọn yóò sì di ẹni tí apá ẹgbẹ́ òṣèlú kankan kò ní ká ní Nàìjíríà mọ́, nítorí àwọn yóò gbàjọba lọ́wọ́ Bọ́lá Tinubu àti ọ̀pọ̀ àwọn gómìnà APC. Wọ́n ní gbogbo àrùn tó ń ṣe ẹgbẹ́ náà làwọn ti wòsàn báyìí torí wọ́n ti rí oògùn tó bá òkùnrùn náà mu. Àwọn ti ní alága, akọ̀wé ti dúró, àwọn sì ti láwọn ọmọ ìgbìmọ̀ apàṣẹ. Bẹ́ẹ̀ làwọn ti kọ̀wé sí INEC, kò tún sí kinní kan tó ń jẹ́ ìdíwọ́ lọ́rọ̀ àwọn. Àmọ́ Ninu ní ẹ wò ó, Jésù Kristi Olúwa wa ló kú tó tún jíǹde, kò tún sí ẹni tó máa jíǹde mọ́. Tó bá jẹ́ ti PDP ni, ẹgbẹ́ náà ti kú pátápátá, wọ́n ti sìnkú ẹ̀, kò sẹ́ni tó lè jí dìde. Wọ́n ti ta PDP, n ò tiẹ̀ mọ̀ bóyá wọ́n rántí gba rìsíìtì. Wọ́n ti tà á látàdánù. Ohun tí ẹ̀ ń rí báyìí tí wọ́n ń pè ní PDP yẹn, PDP táwọn APC ń ṣàkóso ẹ̀ ní o. Àwọn APC ló ní, kò sí PDP níbì kankan mọ́. Níbi tí ọ̀rọ̀ náà ti di ìbẹ̀rù rèé, nítorí níbi tí irú àwọn Ninu yìí bá ti ṣàlàyé ipò tí PDP wà báyìí, àìláṣọ lọ́rùn eégún ìlú ni o. Kì í ṣe àwọn ọmọ eriwo nìkan ni wọn yóò jókòó sọ̀rọ̀ lórí ẹ̀, gbogbo àgbààgbà ìlú ni. Lódodo làwọn èèyàn kan kò ní fẹ́ gbà. Wọn yóò ní nítorí pé Ninu wà nínú ADC tó sì jẹ́ inú PDP ló ti sá lọ ni. Àmọ́ Ninu ti wà nínú APC náà rí. Ó ti sá kúrò nínú PDP yìí kan náà tẹ́lẹ̀ tó tún sá padà kó tó wá di pé ó gba inú ADC lọ báyìí pẹ̀lú ìgbàgbọ́ pé ẹgbẹ́ ti àwọn yìí ni àwọn yóò fi rọ́pò PDP lásìkò ìbò 2027 bí ẹgbẹ́ àwọn náà yóò sì yege. Ṣùgbọ́n nígbà tí èèyàn bá wo ohun tó wà nílẹ̀ fún PDP pàápàá, olúwa rẹ̀ yóò rí pé ọ̀rọ̀ tí Ninu sọ yìí kò jìnnà sí òótọ́ rárá o. Bó tilẹ̀ jẹ́ pé àwọn aṣáájú ẹgbẹ́ náà ń làkàkà lóòótọ́ láti dá nǹkan wọn padà. Ọkùnrin kan ṣoṣo tí wọ́n ń pè ní Nyesom Wike ti di ẹgbẹ́ náà rúgúdù, ó sì ti sọ sínú àpò ìdọ̀ọ̀họ. Kò sì jọ pé àwọn tí wọ́n ń ṣe wàhálà láti gbé ẹgbẹ́ náà dìde yìí lè ṣe ohunkóhun sí i. Ìdí ni pé bí a ti ń wí yìí, kò sí ohun méjì tí Wike ń dúró dè ju kí ẹgbẹ́ náà ní àwọn ṣèpàdé kan, àwọn yan àwọn alága kan. Kóòtù lọkùnrin náà yóò gbà lọ tí yóò ní àwọn kinní kan wà tí kò bófin mu nínú ìpàdé tí wọ́n ṣe. Nígbà tí àwọn ọmọ ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ PDP yóò pàdé ní ọjọ́ ìṣẹ́gun tó kọjá, ìyẹn ọjọ́ 2 oṣù kẹsàn-án tá a wà yìí, Wike àti àwọn gómìnà àtijọ́ kan náà kó ara wọn jọ kó tó dọjọ́ ìpàdé yìí.
wọ́n ní àwọn ni aṣáájú ẹgbẹ́ pàtàkì, àwọn sì la àwọn ètò kan kalẹ̀, wọ́n ní àfi kí PDP tẹ̀lé. Lóòótọ́ ni Fíntírì àti Damagan alága ẹgbẹ́ náà jà hàràhàrà tí wọ́n bínú pé rádaràda wo ni Wike àti àwọn èèyàn ń sọ yìí, pé àwọn ò ní gbà o. Àmọ́ ohun tó wà lẹ́yìn ọ̀fà ju òjé lọ. Gbogbo àwọn ohun tí àwọn Wike ń béèrè yìí, gbogbo ẹ̀ ní ilé ẹjọ́ ti dájọ́ lé lórí rí. Ìbò Anambra ni o, ti Bayelsa ni o, ti Èkìtì ni o, gbogbo àwọn ọ̀rọ̀ yìí ní ilé ẹjọ́ ti dájọ́ lé lórí fún PDP. Ẹjọ́ náà sì wà nílẹ̀ títí di bí a ti ń wí yìí, tí PDP kò pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tí wọn kò sì ṣe kinní kan lórí ẹ̀. Báwo ni wọ́n wá ṣe fẹ́ ṣe àwọn ẹjọ́ yìí sí? Àwọn sì ni wọ́n ní àwọn fẹ́ ṣèpàdé nínú oṣù kọkànlá yìí, ìpàdé tí wọn yóò fi yan àwọn olóyè ẹgbẹ́ tuntun ni. Bẹ́ẹ̀ bí wọn kò bá yanjú ọ̀rọ̀ àwọn ẹjọ́ yìí, ìyẹn ọ̀rọ̀ tí àwọn Wike ní wọ́n gbọ́dọ̀ yanjú kí wọ́n tó ṣèpàdé, ẹjọ́ náà làwọn Wike yóò fi takò wọ́n, tí wọn yóò sì bà gbogbo ohun tí wọ́n láwọn ṣe jẹ́. Ohun tí ìbá jẹ́ kí ọ̀rọ̀ yìí dáa ni tó bá jẹ́ ẹ̀tọ́ òdodo ni Wike ń wá lóòótọ́. Àmọ́ Wike kò wá ẹ̀tọ́ mọ́. Okùn tí yóò so mọ́ PDP lọ́rùn tí yóò fi máa wọ́ gbogbo wọn bí ẹran ewúrẹ́ kiri lòun ń wá. Okùn náà sì ti wà lọ́wọ́ ẹ̀, kódà ó ti kì í bọ̀ wọ́n lọ́rùn. Ohun tó gbójúlé nìyẹn. Ìyẹn ni Dino Melaye ṣe ń sọ pé ẹgbẹ́ PDP ti kú, nítorí ó mọ̀ wípé Wike kò ní fi okùn yẹn sílẹ̀, kò sì ní dẹ̀yìn lẹ́yìn PDP àfi tí ẹgbẹ́ náà bá kú pátápátá. Ahmadu Fintiri, gómìnà Adamawa, ń bínú gidigidi ní tiẹ̀. Ìdí ni pé ọ̀rẹ́ gidi lòun àti Wike, wọ́n sì jọ ń ṣe àwọn nǹkan wọ̀nyí tẹ́lẹ̀ ni. Ní gbogbo ìgbà tí Wike ń bá Àtíkù jà, wọ́n jọ ń fa ọ̀rọ̀ náà ni. Àmọ́ nígbà tí Wike wá di ẹni tó fẹ́ bà PDP jẹ́, tó sì wá jẹ́ òun Fintiri lálága ìpàdé àtúnṣe, ọkùnrin náà fìbínú sọ̀rọ̀ sí Wike. Ó ní òun ò ní jẹ́ kí ọ̀rẹ́ tí àwọn jọ ń ṣe di ẹgbẹ́ òṣèlú àwọn yìí lọ́wọ́, pé kàkà kí òun jẹ́ kó bà ẹgbẹ́ òṣèlú àwọn jẹ́, ọ̀rẹ́ àwọn ni yóò gbélẹ̀ o. Gómìnà náà ti rò tẹ́lẹ̀ pé tí Wike bá rí òun, tó sì mọ̀ pé òun ni wọ́n fi ṣe alága ìpàdé gbogbogbò tí ẹgbẹ́ àwọn fẹ́ ṣe, pé yóò fi ẹgbẹ́ náà sílẹ̀ pé kí wọ́n máa ṣe tiwọn. Ṣùgbọ́n pẹ̀lú ọ̀rẹ́ tí àwọn jọ ń ṣe láti ọjọ́ yìí, bó tiẹ̀ jẹ́ pé ọ̀rẹ́ ọlọ́jọ́ pípẹ́ ni, Wike kò wo Fintiri lẹ́ẹ̀mejì. Bí ẹgbẹ́ PDP náà yóò ṣe fọ́ ló wà nídìí ẹ̀. Ó sì jọ pé kò sí ohunkóhun tí ẹnìkan lè bá a sọ mọ́ tí yóò fi gbà pé kí ẹgbẹ́ PDP yìí ṣe àṣeyọrí. Àmọ́ ọ̀pọ̀ àwọn olóṣèlú tí wọ́n lọ́gbọ́n, pàápàá àwọn tí wọ́n ti pẹ́ nídìí ẹ̀, ní kò sí agbára kankan lọ́wọ́ Wike o. Pé Wike kò dá ní agbára kan lọ́wọ́, agbára tí ààrẹ Bọ́lá Tinubu fún un ló ń lò. Àwọn yìí ní gbogbo aburú tó wà nídìí ọ̀rọ̀ yìí pé Tinubu fúnra ẹ̀ ni o. Aminu Tambuwa, tí í ṣe gómìnà Sokoto tẹ́lẹ̀, ẹni tóun àti àwọn Tinubu tún ṣẹ̀ṣẹ̀ jọ dàárú láìpẹ́ yìí ní kí Tinubu ṣọ́ra kó má sọ ilẹ̀ Nàìjíríà di orílẹ̀-èdè tí wọn kò ní ju ẹgbẹ́ òṣèlú ẹyọ kan lọ. Òun ní òun mọ gbogbo ohun tó ń lọ o, pé òun mọ̀ pé Tinubu ló ń dẹ Wike bí ajá. Òun ló ní kí Wike máa bà gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tó kù nílẹ̀ yìí jẹ́, kó lè jẹ́ kìdá APC nìkan ni yóò kù ni. Àmọ́ ó sọ pé kinní náà kò ní ṣeé ṣe fún un, nítorí bó gbọ́n bí ifá tó mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀, kódà kí owó ẹ̀ yarọ kó ju ti Dàrósà lọ, àwọn yóò gbàjọba lọ́wọ́ ẹ̀ ní 2027. Ẹgbẹ̀rún Wike kò sì ní lè gbà á sílẹ̀ lọ́wọ́ àwọn. Lóòótọ́ làwọn kan ní àsọdùn lásán, ọ̀rọ̀ olóṣèlú leléyìí. Àmọ́ àwọn míì náà gba Tinubu nímọ̀ràn pé kó bá Wike sọ̀rọ̀, kí òun Tinubu fúnra ẹ̀ má sì fọwọ́ fa ìjà àpapọ̀ àwọn ẹlẹ́yẹ, torí bí bàtà bá ń ró láròjù, bàtà ọ̀hún ṣetán tí yóò yá ni o. Bí ọ̀rọ̀ PDP ti wà tẹ́lẹ̀ nìyẹn, kó tó wá di pé Dino Melaye ju bọ́ǹbù ọ̀rọ̀ yìí lu gbogbo àwọn apàṣẹ ẹgbẹ́ náà tó ní ẹgbẹ́ wọn ti kú, wọ́n ti sìnkú ẹ̀. Síbẹ̀ nínú àwọn aṣáájú ẹgbẹ́ náà kò tí ì gba eléyìí o. Wọ́n ní ti Dino ló ń sọ yẹn, pé ó ti kúrò nínú ẹgbẹ́ náà, kò sì mọ ibi tí àwọn bá iṣẹ́ dé mọ́. Pé tó bá ṣe pé ó mọ ibi tí àwọn bá iṣẹ́ dé ni, ìbá mọ̀ pé agbọ̀nrín èṣí lòun ń jẹ lọ́bẹ̀. Wọ́n ní ti Wike, àwọn ti parí iṣẹ́ ẹ̀. Ejò ọká tó lóun yóò gbé màálù mi ni, ikùn ẹ̀ yóò fàya pẹrẹgẹdẹ ni. Síbẹ̀ náà àwọn púpọ̀ kò yéé béèrè pé
ṣé lóòótọ́ ni PDP ti kú ni. Ọláyíwọlá alága ló yẹ ọ̀rọ̀ tí Dino Melaye sọ nípa PDP yìí wò fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.